sọ fún alẹ́ kan yìí pé ọlọ́run ló lẹ́sìn a máa jọ nílùú ni kírísítẹ́nì wá fẹ́ ṣe ìnáwó wọ́n fẹ́ ṣe wedding àbí wọ́n ní kankan ṣe location wọ́n wá fẹ́ gba tent wọ́n gba engine wọ́n gba chair àbí wọ́n ṣe nǹkan tí wọ́n fi ṣe occasion yẹn àbí wọ́n gbólópó àwọn táwọn àgbà lọ wọn jẹ́ mùsùlùmí wọn là gbọ́dọ̀ fi rẹ́ǹtì fún wọn torí pé wọ́n ṣe lẹ́sìn wa torí pé ìsìláàmù kọ́ ni wọ́n fẹ́ fi ṣe tàbí àánà fẹ́ ṣòde àágbàrú níta fẹ́ gbà yìí ẹni tá rẹ́ǹtì lọ́dọ̀ ẹ̀ jẹ́ kírísítẹ́nì torí pé kèsè mùsùlùmí ẹgbẹ́ wa kò gbọ́dọ̀ kó fún wa. n ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ Kọ́sìm. Akramakumullah. mùsùlùmí fẹ́ ṣe mòlúdì ọ̀dọ̀ kírísítẹ́nì ni ó ti gba ẹ́ńjìnì. bẹ́ẹ̀ni. sẹ́ni àwọn mùsùlùmí èdè mùsùlùmí yìí ti dàrú. ọ̀dọ̀ wa ni a ti máa rí àwọn bí àwọn kan san wèrè díẹ̀díẹ̀ àwọn wèrè kan tí ò ní jẹ́ wèrè gidi tán àmọ́ nú ọ̀rọ̀ ẹ máa rí wèrè nú ẹ. àwọn wèrè tí ó jẹ níhùn. àwọn wèrè tí ó jẹ níhùn ẹ bá lọ́dọ̀ ẹ mùsùlùmí. ẹ dákun kí lọ́ọ́ kan ọlọ́run pẹ̀lú èyí nísìn. àbí a ṣe mòlúdì kírísítẹ́nì ló lè ẹ́ńjìnì tá a gbà. bẹ́ẹ̀ni. òun ló ní ṣí àtàgbà òun ló ní decoration. bẹ́ẹ̀ni ló ní tẹ́ǹtì. tágbà lọ́wọ́ rẹ̀ òun ló ní tẹ́ǹtì tágbà lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ni. ẹ má gbà torí wípé kìí ṣẹlẹ́sìn wa bàbá gbà ànábì Muhammad ọ̀fẹ́ bẹ́ẹ̀ ànábì kìíní kan ọ̀fẹ́ bẹ́ẹ̀ ànábì wo lọ sọ fún ọ jáde ṣé tẹ́ǹtì dáyé lọ́dọ̀ ànábì ṣé ànábì mọ tán pèlè ńjìnì ṣé ànábì mọ decoration. ẹ bùlà. wá níbi tí àtàsámù dìní wàtàáyùsù sèlmí wàtàálùm màgẹ́rì muslim màtàámùl máàhùn gbogbo èyí ń rí inú Islam kò wọ́n wípé ọjà lọ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ó ti yé báwo kìí ṣe kọ́dà alẹ́ ẹ́ńjìnì ṣọ́ọ̀ṣì káyọ̀ṣe mọ̀lúdì kọ́tà burú mẹ́. bẹ́ẹ̀ni máìkì ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ni tábì ṣe máa dín. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run alẹ́ yá máikrófóònù ṣọ́ọ̀ṣì tí bá ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ó lè yá tí wọ́n bá kó fún ọ ṣe. ìṣe mọ̀lúdì. kọ́dà alẹ́ ṣe mọ̀lúdì inú ọgbà tí ṣọ́ọ̀ṣì wà ń bẹ̀ tó yẹ pé kìrìsìtẹ́nì lónìí tẹ́ ẹ̀ bá níbòmí ẹ yá ọgbà ni ẹ lò fún mọ̀lúdì tí ìrẹ́pọ̀ bá ń bẹ láàrin yín pẹ̀lú kìrìsìtẹ́nì ànábì wo lọ sọ fún ọ pé ọmọ tí ànábì wo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní àbóǹsí ọlọ́run tá a mọ̀. Allahu alayhi wa sallam. mo là ànábì wa ti wí bẹ́ẹ̀ ṣe bá àwọn kìrìsìtẹ́nì àwọn nasara najuran ṣe bí wọ́n wá wọnú mọ́sálásí ànábì Madina táwọn bá ànábì ṣe wọ́n bá ṣe mítìnì. Allahu alayhi wa sallam. gbọ́kọ́ sí. sọ́yẹ́ bàbá wọ́n tó oúnjẹ á sì ń oúnjẹ lọ́wọ́ oúnjẹ tá a jẹ ó wá kan pé àgbèjì níbi tí mòlúdì ẹ wá ní ká má lọ gbèjì lọ́dọ̀. àwọn sí kí ni. ọkọ. àbá rẹ ti kòkòrò lọ́dọ̀. ẹ̀bá rẹ ti kòkòrò ẹ̀bá rẹ ti gbogbo ẹ̀ lọ́dọ̀ wọn. gbogbo ọmọ àwọn mùsùlùmí mi bẹ̀tọ̀ yẹ pé alẹ́ lomi ò ké nǹkan kan nù kéwú. ọgbọ́ alẹ́ fi fíìdì wọn fíìdì kìrìsìtẹ́nì sẹ́ chọ́ọ̀chì wọn rèé wọ́n á ṣe fẹ́ǹsì ọgbà rẹ̀ ọ̀fẹ́ ó ti yé báwọn wá níbò míì tẹ́ lò fi ṣe mòlúdì abẹ́ ẹ fẹ́ ṣe nǹkan Islam kọ́dà kọ́ jẹ́ mùtámẹ́rù Islami kọ́ wá síbi kankan tẹ́ fẹ́ lónú olú tẹ́ wáyé bẹ́ẹ̀ gbogbo olú nǹkan sáyè kan bẹ́ẹ̀ mọ́sálásí ti ń bẹ́ẹ̀ mọ́sálásí kéréje tí ò sí àyè kankan bẹ́ẹ̀ ni ẹ má já gidi ó kó bá yín ẹ yá bẹ́ẹ̀ lò ó. Mashallah. àwọn pásítọ̀ ọ̀hún sì ni bí wọ́n dáadé àwọn ó tún máa ń roko ẹ̀ kọ́dà wọ́n tún tó àga fún yín kalẹ̀. bẹ́ẹ̀ni wọ́n dáadé bẹ́ẹ̀. ọ̀sàbùrú mẹ́ bọ́ ọ bá fẹ́ ṣe mòlúdì o lè fi odi pásítọ̀ o lè fi jẹ alága sí ìjòkó. ẹ sọ̀rọ̀ yẹn last year ẹni kódà a lè fún kírísítẹ̀n láwọ́dù. alẹ́ fún láwọ́dù. ó wà pàmí sí. bẹ́ẹ̀ni alẹ́ fún láwọ́dù alẹ́ àwọ́dù ẹ̀ tó bá ní dáadáa tí ń kọ̀ dámà sínú Islam tó jẹ́ kìrìsẹ́nì ọ ajá sí pé mọ́sálásí tẹ̀ ń kọ́ ó ní wọ́n fún yín 2 million lọ́dọ̀ rẹ̀ ó tún ní bó débì kan ó tún ní wọ́n fún yín 5 million ó tún ní kó débì kan ó tún wọ́n fún yín ní 5 million again ó ní ẹjọ́ kí ló kú mẹ́ẹ̀ wọ́n ní nǹkan báyìí chọ́ọ̀chì tiẹ̀ náà kàn yìí mọ́sálásí ti yín nì. bí ṣe ń náwó ṣọ́ọ̀chì rẹ̀ ń sọ wọ́n sẹ́yìn náà nígbà tó jẹ́ pé ẹ̀yin mùsùlùmí odidi ọdún méje lẹ́yìn kọ́ mọ́sálásí ẹ̀kọ́ tán àwọn sì kọ́ ṣọ́ọ̀ṣì láàrin ọdún kan wá wò pé kó wọ́n ṣàánú yín. ẹ wá parí ẹ̀ tán ìjọ ẹ wá sí ẹ pé jòkó ẹ àwọ́dù ẹ̀ ìtànpè ní àwọ́dù ní ìwúrí ìkíni pé o ṣeun náà pè láwọ́dù kẹfà ní òfin ló yẹ̀sìn tọ́láwọn èèyàn máa àwọ́dù pẹ̀lú akáfúnyàn ló yẹ̀sìn
awọ́ọ̀dù merit award ni pé ká fún yẹn wípé ó ṣeun wa àmọrírì ní tó ṣe fún wa a lè awọ́ọ̀dù kìrìsìtẹ́nì láwùjọ mùsùlùmí gbogbo èyí ń ìsìlámù ọ̀tako gbogbo eléyìí ń kò sábúrú kankan mẹ́. a lè pè wọ́n sóde wa. dáadáa kọ́lá lè pè wọ́n sí wòlímọ̀. ẹ tún fi kan kún ẹni yẹ kí. farabalẹ̀ àfa ní sùúrù farabalẹ̀ kọ́dọ̀ ó lè pè tí ọ̀wọ́ mọ́sálásí wa tẹ́sẹ̀ wòlímọ̀ mọ́sálásí pásítọ̀ sì yòkó. kò kàn ń nú ẹ̀sìn. kankan kọ́dọ̀ ó lè wọ sùtánà rẹ̀ tí ó jòkó nínú mọ́sálásí tọ́ba yẹ pé ní tí ń wú yìí ọba yẹ pé kò rí bẹ́ẹ̀ mú ẹ̀rí wá tí ò fi rí bẹ́ẹ̀. ayakumullah. àwa bí ọ pé àwọn tí wọ́n lè bá nàbì nínú mọ́sálásí ńkọ́ tá ànábì tún ní kún ọjọ́ sìn wọn tá ànábì ní káwọn mùsùlùmí ó jáde kúò nínú mọ́sálásí fún wọn àsìkò tẹ́jọ́ sìn tó yẹ ẹ bọ́ síbẹ̀ ẹjọ́ sìn yín nínú mọ́sálásí Mádínà èyí wọn kọ́ ṣé wọ́n mọ ọmọ ọlọ́run jànábì lọ àwọn mùsùlùmí jànábì lọ ni. sallallahu alaihi wasallam. gbogbo nǹkan tí o gbogbo nǹkan tó yẹ pé ìsìlámù ti yanjú gbogbo ẹ̀ kalẹ̀ káànábì ọlọ́run ló ní káànábì ó yanjú gbogbo nǹkan kó tó lọ káì nǹkan ọba dàrú o lè fún kírísítẹ̀ láwọ́dù o lè fi jẹ alága tó o bá di kó lówó lọ́wọ́ o lè gbé amòlúdì èmi ọ̀rọ̀ mòlúdì kébọ̀ tẹ̀lé mi lọ lẹ́kọ̀ọ́ kírísítẹ̀ méjì ni wọ́n ẹja alága wọ́n gbé ẹ̀ka lẹ́ni ọ̀kan bẹ́ẹ̀ wọ́n pè ní Sunday wọ́n gbé ẹ̀ka ní pásítọ̀ nu wọ́n sì jòkó èmi ní ìṣèwàsí ọ̀kan lóun fi 5 million kalẹ̀ ọ̀kan lóun fi ní Kòròdú ọ̀kan lóun fi 2 million kalẹ̀ wọ́n á fowó lẹ̀ bẹ́ẹ̀ ó ti yẹ wọ́n àwọn àfáà tó sì lòdè wípé ẹ̀rọ kan àbá àtàyè ṣe ẹ̀mí aláàjì Nuru ẹ̀mí pé ó ti wọ́n àjì sọ́ọ́ nínú ẹ̀mí pé o àjì sọ́ọ́ adigun ẹ̀mí pé ẹ pé Sunday àjìbàtò kínní kan ẹ pè wọ́n torí tẹ ẹ bá pè àwọn tọ̀hún owó dáadáa kan wọ́n kọ́ fílẹ̀ wọ́n á ba ọjà wọn jẹ́ nígbà wọn gbà sọ ó ní mi dẹ̀ láìkì ànábì. Baba Pastor èyí tí akórí àmọ́ta lọ́mbà pẹ̀lú akéwàgòdì tí wọ́n pe Àgbàlá Gabriel bẹ́ẹ̀ni tẹ́mi ló fi kalẹ̀ Àgbàlá Gabriel Ramadan láti Ramadan báwa mùsùlùmí public Ramadan lecture ọmọ tẹ́ mùsùlùmí wá sí báwọn gbogbo farabalẹ̀ gbogbo tí ò jẹ́ mùsùlùmí tí ò jẹ́ ẹni lọ síwájú nù. kò sí wá pọ̀ ní Islam. kò sí wá pọ̀ torí wípé àwọn tí Islam fàyè ilẹ̀ kájọ ṣe kájẹun wọn Ọlọ́run tó fi ilẹ̀ bí ajẹun wọn ẹni tí ó jẹun yàn sí kò ní bá ẹbí Ọlọ́run fẹ́ kájọ ṣe pábára sí náà ni ẹ sì yarí ẹlẹ́ẹ̀bá wọn ṣe ọgbọ́ ọ̀yàdọ̀ olóò ṣe kí ni microphone tó ń sìn ló kìrìsìtẹ́nì ló ṣe fóònù tó ń lò yìí àwọn tí òun Ọlọ́run ló ṣe mọ́tò tó ń gùn àwọn tí òun Ọlọ́run ló ṣe ní ọmọ táwọn yẹn mọ́ ṣe báyẹn sóòrè èbó ní sí òní dìímà èbó tó yẹ pé kò tiẹ̀ mọ́ Ọlọ́run rárá sóòrè èbó ní dìímà ó dìímà kó tó wáyà fọ́tò ó jà yọ́ mà pé wọ́n náà ti wà dé level èbó jàmbá fatia so gbogbo èyí wọn kò sí aburú kankan bẹ ẹ má jẹ́ nìkan ó dààmú yín o ti wà àwọn gbogbo Islam gbẹ o Islam rọrùn bẹ́ẹ̀ o ti a lè gba nǹkan lọ́wọ́ wọn a lè fún wa nǹkan àwa náà lè gbà lọ́wọ́ wọn a lè jòkó tì wọ́n a lè jọ jẹun a lè rẹ́ǹtì nǹkan wọn àwọn náà lè rẹ́ǹtì nǹkan wa o ti wà wọn kọ́dà tán bá láwọn fẹ́ yá microphone mọ́sálásí a lè yá wọn kò sáburú ń bẹ ká yá wọn àánà sì lè yá tiwọn táwọn fi ṣe tiwa kálukú ọmọ ṣe tiẹ̀ ìpàdé dọ̀hún ọ̀hún ló ń kálukú ó ti mọ ẹni tí ó ti ń bẹ lójú ọ̀nà. téèyàn bá lólópò tó yẹ pé kírísítẹ́nì ló mọ náà dájú tí ó sáfù rẹ lóde tó gbádùn ìyẹn lè gbóúnjẹ fún wọn pé ẹ bá ń ṣe. torí a máa bẹ́nu mùsùlùmí tọ́lọ́wọ́n ìyẹn mọ̀láka ẹ̀ sá ẹ̀ jù wọn nù náà a sì máa bẹ́nu kírísítẹ́nì tí ó nù ó jù wọn nù àlìjánnà ọ̀kan tó nù lọ́tọ̀ a máa bẹ́nu kírísítẹ́nì tọ́lọ́wọ́n ní ẹ̀sán àwọn yóò wọ́n àlìjánnà a sì bẹ́nu mùsùlùmí tí ó ní ẹ̀sán àwọn náà ó ti hàn òun ní kẹ́yìn mọ́sálásí dáadáa ó ti hàn ẹ̀mí tí sì ń bẹ lọ́rùn rẹ̀ tó ti pa ó ti lé 1000 ó ti hàn àjọ kírun sí yóò tó àwọn àlìjánnà báwọn náà so bí gbogbo nǹkan ṣe jáde tú síra wọn nù ni ká má dààmú ara wa Kọ́sìm.